Africa Content TV. Ẹ má lọ ọgbọ̀n sí bẹ́ẹ̀ ẹ̀kú làwọn ṣe é kú. Ẹ̀kú òpè pàṣẹ lélẹ́rẹ́ o. Ẹ má lọ ọgbọ̀n sí bẹ́ẹ̀ ó yẹ pé ẹ̀kú sílẹ̀ mọ́ náà ń yá àbúrò ẹ̀ ló wá ṣe é kú. Ó wá pé sí náà ìwọ̀n kúlẹ̀ làbàtà làbí yíyí wá. Kò sí dókítà ni ọmọlẹ́ làbọ̀kọ́ làgbólóbádé. Lọ́ọ̀tìlì ọjọ́ fẹ́sílẹ̀ pẹ̀kú. Ìwọ́n bá sọ́jọ́ ìdíkà fẹ́ ṣiṣẹ́ ní Sinatra. Lájẹ́ bí ká pa gbogbo ẹ̀kọ́ síbí. Ètò ẹ̀ka fi tó tẹ́ǹtì. Síwájú ọ́fíìsì lọ́mọ́lé nọ́mánọ́mà. Ó ti wá bọ́ sọ́jọ́ náà fẹ́ ṣiṣẹ́. Ẹ jẹ́ ká kú pé gbogbo àwọn tiwa kúnlé lábàgànyà lágbèrè lọ. Wọ́n máa bọ̀ ní Sinatra náà. Sábẹ̀kú, àbẹ̀yìn lọ pé lóró. Pàṣẹ àjẹbà jẹun. Nọ́mọ́nọ́mọ́ sẹ́wọ̀n yìí ni 10th of January every year. Táwọn ìṣe ìjọba òṣèlú mọ́nà mi bẹ̀ fún. Akọ̀ọ̀bí ní ẹ̀mọ́ṣẹ́ Ọlájídé. Ọlájídé sílẹ̀ ìwọ̀n mi akọ̀ọ̀bí. Bàbá Fárúkú mi, bàbá Tàṣàbí, bàbá Dúksì mi bí ìmúṣẹ. Ọmọ ìyá wa nà bí ọ̀rọ̀, àbúrò bá a sílá àbáyọ. Àbúrò òrùka ìyá, àbíkẹ́ mi òrùka o. Ẹ̀gbọ́n lábí sí i. Ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ yá mọ́ abẹ́ni ní lásán. Ọ̀yá gẹ́gẹ́. Dámadáma, ẹni, bàbá àgbẹ̀ táǹtì síwájú ọ́fíìsì lọ́mọ Nàìjíríà. Báwọn ti aláti wọ́n bá celebrate ọjọ́ ní ìsúlẹ̀ mọ́nà pẹ̀lú. Ó wá bọ́ sọ́jọ́ tá a níṣẹ́. Àwọn kò sọ pé gbogbo àwọn tó máa wá nọ́mbà káà máa kó gbogbo àbọ̀jìmọ́ káàjọ wá síbí káàjọ pàdé kí gbogbo wa jọ wá gbádùn káà wá sẹlẹ̀bírẹ̀tì pẹ̀lú bá ṣe máa ń ṣe bàjẹ́ ló jẹ́ ká ẹ̀rọ bí. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ni pípù ní inú wa tọ́ńbẹ̀ níbí ẹlòmí ó gbé mi rí. Wọ́n gbé many people nínú àwọn ọ̀tọ̀ àbí ojú rọ́lá lálẹ́ òní ẹlòmí ó gbé mi rí. Torí o náà ṣe ìbùsùlẹ̀ ìmọ̀ náà mi pẹ̀kú ló ṣe débí. Ó bẹ̀ tí mo bí náà níyẹn pàṣẹ. Ìjọba lèèyàn ń gbèmí náà. Ìjọba lèèyàn mọ́ mi gan. Ẹ tí mo bí náà ní àwọn ọkùnrin àgbàgbà. Ògbà àwọn tó wá ní torí bẹ́ẹ̀ kò ní àṣọlẹ̀ aláàbí lọ́jọ́ rá. Ọ̀pọ̀ ẹ̀mí akéèrè òyìnbó tó ń ta mọ́tò ní Boston l'Amẹ́ríkà aláàbí kúnlẹ̀. Ẹ ṣe ẹ̀yin náà wọ́n bá wa celebrate Pẹ̀kúlíà Súlè long life and prosperity. Birthday Àkànbí ọlọ́jọ́.
so ẹ̀yin tí Amẹ́ríkà ẹ wá o ti rí kúkà alájẹ Bukateria restaurant Atlanta Georgia my neighbor. Your neighbor ní Buka alájẹ Buka restaurant Atlanta Georgia yàrá bíà my neighbor náà rò ó. Mo ti rí Buka ní ọdún bá sọ. Samek ìgbàsẹ́ àwọn tí kò rí ilé ẹ̀dálábí mo ti rí oṣù orí ẹgbẹ́ pétrol bfc ó sì bá omi ọ̀làdílé kan mọ̀ṣẹ́ ọgbà àjíò gbogbo kan ó ṣe bàbá òòlù àjíwá orí ẹ lọ fi ní ìrísò àdìsáré mi ò lẹ́gbẹ́ ìrísò wọn ò ṣoṣo lọ fi ìrísò àdìsá sẹ́dájú alára wọ́n máa ṣò bàbá wọn ṣe bí lẹ́ẹ̀kan kan làbájáyà làbíà tí sì nátura máa pé ìwà ọba tó òun làwọn ṣe lónìí. Wọ́n máa ṣe ìdáná wọ́n ṣe mí tí Sinatra tó máa pè wá fún Ojúmọ́ Pasuma òun làwọn ṣe lọ́dún yìí lóṣù rọ́ṣẹ̀ yìí Àjíwá 10th of January ọjọ́ kẹwàá oṣù àkọ́kọ́ ọdún 2025. Òun làwọn ṣe ọ̀sẹ̀ ìdìbò àwọn òun àkọsọ́jọ́ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ìkúrò sílẹ̀. Ẹ má lọ ọgbọ́n sí pé ẹ̀kú làwọn ṣe é kú. Ẹ̀kú òpè pàṣẹ lọ́dọ́rẹ́ o. Ẹ má lọ ọgbọ́n sí pé ó yà pé ẹ̀kú sílẹ̀ wọ́n náà yà àbúrò ẹ̀ ló wá ṣe é kú. Ó wá pé sí ilé ìwọ̀n múlẹ̀ àgbàdá làbí yíyí bá. Polisi dọ́tà ni wọ́n múlẹ̀ àgbàdá